ọpẹ́ ló yẹ kẹrù ó dá o. ọpẹ́ ló yẹ kẹrù ó dá. èmi ti gbóyin dé wálá mo gbọ́dọ̀ Olúbùnmi dé máa ń bọ̀ lọ́dọ̀ mi ẹ wá máa ń gbọ́ làbárí ọmọ bàbá rí bàbá. ṣèbí ẹni ọdún bàbá láyé òun ni gógọrin ọgbẹ́ o. àbá ọdún pẹ́lọ́ Elédùmarè ń àdìdí ní ọ̀làgì asùnlémọ̀ láyà àjàmọ̀ bí ọ̀rẹ́ àṣàgbà fẹ́ni tó làgbà níwájú bàbá. Olódùmarè ń níjàmbá níjàmbá àbá ọdún pẹ́ o Olúbùnmi o. ṣebí níní sọjọ́ àbí ọ̀sáyà àfijú láàrin gbogbo obìnrin àbíwá tútù mi ní jọjọ bí àdàbà. ó wá gún ọjọ́ bí òní o ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún ní tóbi ọdọọdún ní sàgbárúwé ṣe bọ́dọọdún ló ó máa ṣe ìwọ́ ti dòkè máwọn àbínú ẹnu gbọ̀ngbọ̀n lókè òkè gbẹ̀ngbẹ̀ ogún ọdún ní kọ́ gbọ̀ngbọ̀n òkè òkè gbẹ̀ngbẹ̀. Púpá ẹ̀mí àbíwá tútù mi ní jọjọ bí àdàbà. Mo pẹ́ aráyé ò ní sọ ọ́ dìran wò lójú pópó wò nífẹ̀ẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ. Ó wá gbéra nílẹ̀ ó dìde. Mo fẹ́ mọ́ ilé bàbá rẹ̀ lè yún ọmọ ìyá lóde àníwúrà. Ọmọ ní bùtù àní pẹpẹ sílẹ̀. Ọmọ ìnáwó òkè tíríwò èyí. Gọ́mù òṣèlú bẹ́ẹ̀ délé bàbá rẹ̀ ebi ọlọ́mọ ọmọ Jíbádé alátẹ lọ́rin ní ìsújàmbá ọmọ wéríwérú. Ọmọ bàtẹ kàǹkà níwájú onígbàgbọ́. Ṣé fẹ́yìn lọ́mọ bóyìnbó jogún òwò ọmọ dúró dọ́gba lòun gbéra nílẹ̀ òdìdé wọn ò rélé bàbá rẹ̀ ebi ọlọ́mọ. Àwọn ilé Olúyọ̀mí lókè ìṣọpin níjẹ̀bú gbódákun gbéra nílẹ̀ òdìdé. Ọmọ onígbó máa dé ọmọ onígbó àjèjì kò ń gbúdọ̀ wọ̀. Àjèjì tó bá wọ gbòòrò àwọn àtẹ ẹ̀dẹ̀nẹ̀ bọ̀ra ní Ìjẹ̀búlé bàbá yín ni wọ́n ti ń fọ ọkọ wọn jápé náà. Ṣé bó mú bọ́ọ̀rẹ́ lé ọkọ rẹ̀ nílé Olúbùnmi nù ẹ̀gbá mo lè sàbí ọmọ gbogbo àkàlà ọmọ ìrìnjogún ńlá ọmọ ẹ̀fọn ló lọ́nà. Mo gbé bó ti ṣọdún èyí wàṣà níkùn wà níkùn ọmọ ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀. Mo gbé aráyé onísọ̀ọ́dẹ̀ràn wò lójú pópó èèyàn nífẹ̀ẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ àfijú tí wọlé tọ̀bùn ìṣọ̀ṣọ́ ń pàṣẹ ọṣọ wọjà. Mo ṣe bí gbọ̀dọ̀gbọ̀dọ̀ rìnrìn arẹwà yíyan lówó yan ìwọ yan bí ó lówó ó tún rìn gbọ̀dọ̀gbọ̀dọ̀ bí arẹwà. Lẹ́kùn wọn rọra máa ń gbèsè máa rọra àfijú láàrin gbogbo obìnrin àfijú tí wọlé tí gbogbo ọ̀bùn ìṣọ̀ṣọ́ ń pàṣẹ ọṣọ wọjà. Ogún ọjọ́ mi ò ní àárí bàbá kéwì lè mí jẹ́ ńlẹ́ bó bá ti wá gbóhùn mi CEO Olúwa Ayẹ́misí ọ̀hún ló pé máa ń kí ọ pọ́ ọdọọdún ló máa ń.